kan nínú àwọn àfáà tí wọ́n máa ń pera wọn láàfáà ńlá nílẹ̀ Yorùbá yìí òun náà ni a gbọ́ ọ̀rọ̀ wọn kan ní mọ́júmọ́ yìí. Ó wá lọ́rọ̀ kan tó ti wá wà nílẹ̀ tá àfáà náà ti máa ń sábà sọ. Àfáà kan yẹn máa ń sábà sọ pé àwọn èèyàn ò gbọ́ lárúbáwá. Nínú jọ́tàfọ́ wa kọ́kọ́ sọ̀rọ̀ pé àwọn èèyàn ò gbọ́ lárúbáwá yìí. Àfáà takò dídí àfáà gbà al-Imam al-Bukhari alayhi rahmatullah. Al-Imam al-Bukhari yóò gbọ́ lárúbáwá. Ìgbà tí wọ́n tún wá tún wí wá ní pé kò gbọ́ jẹ́dù dáadáa débi tí a sọ pé wà mutqinun la bàfà àti sọnù. وأنا اليوم في مقامي هذا كيف واحد يعني أكرمكم الله حياكم الله. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Wá sílé mi kàn fẹ́ kí gbogbo wa mú bí ọ̀rọ̀ yìí. Àdáyẹyẹ nìkan lẹ̀ àmọ́ gbogbo ẹni bá ti fẹ́ yẹ̀yẹ́ nìkan ó náà yẹ̀yẹ́ o. Gbogbo ẹni bá ti rò pé òun kàn máa àbùkù àwọn èèyàn fẹ́ máa ta àbùkù àwọn èèyàn àbùkù ó kàn òun náà o. أنا جئت هنا لا لشيء آخر بل لأجل آدم يحيى وابنه وزوجة ابنه. Àwọn àgbà fà èèyàn máa ń ṣọ́ra pẹ̀lú wọn ni o. Má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́, má bu ẹnìkan tó bá ti ń fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ tó ń sọ kíní kan pa ẹnìkan. Àdéhùn yóò kàn wọ́n náà o. Tí nǹkan bá tún bẹ́ lára ẹni o ní o, yóò kàn wọ́n náà o. Má gbàgbé o, ń bẹnu hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam. La tudhiri shamatata li akhik. Ìyẹn nìkan tó bá ṣẹlẹ̀ sọ́mọ ìyá rẹ̀ kan, má fi yẹ̀yẹ́ rẹ̀ hàn síta. Fa yu'afiya Allah. Ọlọ́run lè wá wo òun sàn. Tó bá wo òun sàn tán, ó lè tẹ̀lé ó dán wọ́n o. Ìfẹ́ wọnú kí làwọn nǹkan tó lọ lórí ọ̀rọ̀ tí mo ra kòtì. Àmọ́ kí làkàn fẹ́ mú bẹ́ẹ̀ hẹ́kìmọ̀ bẹ́ẹ̀ ni pé àlébù kan tó bá fi kan ẹnìkan máa retí pé wọn náà á gbèrú ẹ̀ bá ọ. Kódà man ayyara akhahu bi dhanb. Ẹrú Ọlọ́run ọba kan dẹ́ṣẹ̀ kan. Ìwọ wa lọ fi ẹ̀ṣẹ̀ yẹn ó wá fi ń yẹ̀yẹ́ rẹ̀. Ọmọ tí ó sì ó wá fi oníṣìírí mọ́ níbẹ̀ tí ń wò ó lè mọ́ níbẹ̀ tí ń wò kí wọn náà ó tó kú ó sì padà jalè o nítorí pé yẹ̀yẹ́ ló bá dé. Má yẹ̀yẹ́ èèyàn má mú ẹnì kankan wálẹ̀ torí pé wọ́n fẹ́ pọ́n ara rẹ̀ lé. Ọba ti mú yàn wálẹ̀ àáfíìrú àdánwò yẹn kan wọn náà kó tó kú láyé. Ẹ̀ṣẹ̀ nu o sọ ọkọ ló ṣe gbogbo ọkọ ló ṣe má àyàrá rẹ̀ bìbám bọ́rọ̀ bá díbẹ̀ pé kankan ṣẹlẹ̀ ṣàlàyé wọ́n kún fẹ́ àyàrú èèyàn mùsùlùmí má àyàrú èèyàn má fi má dáyẹ̀yẹ́ èèyàn lẹ̀ tó bá ti dáyẹ̀yẹ́ èèyàn lẹ̀ àdánwò ni ó kàn ó ìkànnì àwọn ẹni rẹ̀ àná wọ́n bẹ nínú dehliz nínú faranda lé wọn ọmọ ẹ̀wọ̀n dáwọn ọmọ ti máa ń rí wọn alájá ajá àwọn afẹ́ wọnú bí pásẹ́jì bí faranda wájú lé ó kàn ẹ̀ṣà yà kálíbẹ̀ ibn kalb ìwà já ọmọ ajá yìí ní ọ̀kẹ́ afáàgbà wọn sọ fún pé káì wọ́n sọ̀rọ̀ tó sọ mọ́ kí ló ń yẹ̀yẹ́ rẹ̀ fún yẹ̀yẹ́ ajá yóò wá ṣé àti ajá ìbọn máa já náà lájá ẹ̀yán níbo sísọ tó sọ ìmílẹ̀ mọ̀ pọ̀ máa já ni ajá náà sì lọ́ máa já àmọ́ wọ́n ti lẹ́mìí pọ̀ fẹ́ tàbùkù ajá yìí ajá nù o níjọ́ tí wọ́n kàn náà bá ti wá mọ̀ kọ́ fẹ́ mọ̀ tàbùkù àwọn èèyàn àbọ̀ tàbùkù àwọn onímọ̀ àbùkù kan ọ̀ ẹ̀wùn kan báyìí ẹni ó ní Al-Imam Bukhari yóò gbọ́ lárúbá ó nágó rẹ̀ tó mọ̀ Bukhari yóò gbọ́ lárúbá kò gbọ́ dáadáa kò gbọ́ jíndò dáadáa débi tá a sọ pé wà mutqinun là tí wọ́n lọ wà mutqinun báyìí ní. من ليس لنا يعني موعدا من ليس لنا موعدا باللقاء لماذا يلاقيني في كل مكان؟ أكرمكم الله. لا أجامل أحد لا أتعامل مع أحد إلا بوجه واحد وقلب واحد. Mo wá ń gbọ́ lárúbáwá òun ọjọ́ àwọn àti ìṣe sọ̀rọ̀ àti ń bèèrè láyọ̀ pé ẹ ti ẹ̀ sọ lárúbáwá àṣẹjú márùn-ún ẹja gbọ́ lárúbáwá àṣẹjú mẹ́ta la gbọ́ yàbí ìṣẹ́jú mélòó la hawla wala quwwata illa billah lẹ́nu ìṣẹ́jú tá a bá ara àwọn tí sì máa ń ṣe kiri kan tá a máa ń ṣe lánàá a bá ara àwọn tó fẹ́ ṣe gbé wọ́n sì gbé kálámù wọ́n gbé tákàndá wọ́n sì yọ khamsuna khata'an abájọ́ ẹni ó burú tó dájú dáadáa yóò sì yọ mí àtọ̀ khata'in lẹ́nu ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó àwọn táwọn tá a máa ṣe lábára tí òun náà máa ń ṣe pé àbẹ́ tí ló bá bí kẹ́ yóò gbé kálámù yóò sì yọ mí àtọ̀ khata' 100 errors lórí ẹnu mọ́ ọ̀rọ̀ bá àṣẹjú mẹ́ta ẹni bá níwẹ̀ pé jẹ́ kó ojú ní mẹ́rọ́jú sànú yóò yọ khamsuna khata'an ojú ní mẹ́rọ́jú sànú ẹni bá gbé ojú ní mẹ́rọ́jú sànú yóò yọ 20 khata'an kò wá sí bí ẹ̀ṣẹ̀ lè láàánú tó ó dà pé ẹ̀mọ́ ní ẹ̀yìn kò ní kó mọ̀ ní ìsọ́f kò tọ́ sẹ́ni kankan lẹ́nu kó sọ pé lárúbá táwọn agbó lẹ́nu ìṣẹ́jú márùn-ún ó fírì kúrò níbi ẹ̀rọ márùn-ún kéré jù kò sẹ́ńtẹ́nu ẹgbà pé òun lè sọ pé ọ̀rọ̀ yìí fírì kúrò bí ẹ̀rọ àti ìrántí àwa ẹ̀ lérí márùn-ún kò sẹ́ńtẹ́nu ẹgbà níbi tí kì í wọ́ọ̀sì dé odidi àgbàfà tí láwọn èèyàn gbọ́ lárúbáwá ẹni yìí náà láìpẹ́ yìí náà láwọn alùsùn náà ò gbọ́ lárúbáwá o ta ni ò wá gbọ́ lárúbáwá báyìí nísìn
ẹ̀wù tó adé àwọn ti máa ń sọ ẹ̀gbẹ́ ẹ̀sọ́ lágbọ́n òun kó èyí tẹ̀ wá sọ lónìí ẹ̀wò bó ti wá rí atúwárí pé fíìmù náà sábà tó fẹ́ bá àwọn èèyàn jà yìí náà ní ìjà ń gbogbo ìgbà yìí ṣe wá jẹ́ àsìkò yìí àsìkò tí mo bísí púpọ̀ ni gẹ́ẹ́ kò yẹ kí n ráyè ìsọ tí ò sọ yìí àwọn ìgbà tí mo gbọ́ kínní mo pé tá a bá máa mójú kúrò fún gbogbo àwọn èèyàn ẹni yéé ṣe ń tá a máa mójú kúrò fún kí ló fà á oníkẹ́ ẹni tí ṣe láwọn Yorùbá ó dídá Imam Bukhari ẹ kò gbọ́ lárúbáwá ọmọ Rọ́ṣíà ni ó fọ́ lójú ó ní o gbogbo tẹ́ fi ń bọ́ àwọn onímọ̀ lánàá tẹ́ fi bọ́ àwọn sàádà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam òun láàrin yìí o lárúbáwá àṣẹjú mẹ́ta lárúbáwá àṣẹjú mẹ́rin tó bá ní ẹ̀sọ́ lárúbáwá ogún ìṣẹ́jú ń kọ́ kí ni ó ṣẹlẹ̀ ǹjẹ́ lẹ́rìí fàyà báyìí. إذا كنا يعني فوق هذا أنا لا أريد أن أعامل أحد على هذا على الوجهين وعلى السياستين وعلى نعم لا 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 bá a ti ń wo yìí gan-an àwọn àbàdàn kan tá a mọ̀ ṣe gbà kan báyìí ṣé inú òsì ní bísí bàwé kó jáde báyìí pé ẹ fẹ́ bá náwó òun jẹ́ ní gbogbo tá a kàn ń wò pé ibùkún lélẹ́yìí àwọn ẹ̀rọ kan bẹ ó nọ́mà kó ní mò ń ṣe ẹ̀rọ ó nọ́mà kí n sọ lárúbáwá kó jì sọ àmọ́ àwọn kìnìún kan bẹ ọ̀gá kí ló ṣẹlẹ̀ níbo ni kìnìún ti ń bọ̀ níbo bó ló ṣe dàrú tó báyìí báwo ló ṣe tó fi dàrú kí ló tó fi ń dàrú kí ló ti fi ń lókè tí ń lọlẹ̀ báyìí kí ló ti ní òní ìsìjàm kí ló ti ń gbogbo kìnìún ló ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ yìí ọlọ́run ṣàánú ẹnìkan wa so ẹ̀kọ́ tó ní kẹfẹ́ kí gbogbo wọn kọ́ ń belé ni pé ẹ má jà yẹ̀yẹ́ ara wa mọ́ yẹ̀yẹ́ ẹnìkan ó gbókò tó bá rò kó fẹ́ wà mọ́ yẹ̀yẹ́ èèyàn tó bá ti yẹ̀yẹ́ yẹn wallahi ó yẹ̀yẹ́ tó wọn náà tó kú láyé pàtàkì jùlọ gbogbo ẹ bá ti rò pé òun fẹ́ yẹ̀yẹ́ àwọn èèyàn láyé mọ́ yẹ̀yẹ́ àwọn sàhábà ànábì o mọ́ yẹ̀yẹ́ àwọn ulama al-kibar mọ́ yẹ̀yẹ́ àwọn a'immatul muslimin tó bá ti yẹ̀yẹ́ wọn ìwọ náà kú tiẹ̀ hādhā wa sallallahu wa sallim ala abdika wa rasulika Muhammad wa ala alihi wa sahbihi ayé wá bá mọ́ àwọn tó bá sì ní pé ó fìrí kún bí ẹ̀rọ ẹ̀kàn fẹ́ túra yín láṣìírí ni báyìí ló fìrí kún bí ẹ̀rọ ní ṣe kíní mọ́ àmọ́ àwọn tí sì mọ́ ṣe wọ́n ṣe kíní ọ̀hún wọ́n yọ 50 khata'an aw 100 khata'in wassalamu alaikum warahmatullah. أنا عارف ماذا أقول حفظكم الله. عارف من ما أقول وأعرف ماذا أقول حفظكم الله ورعاكم.